Ó ti di woro sí woro báyìí o. Iyabo Ojo ti fún very dark man lésì ọ̀rọ̀ rẹ̀ tó sì tún tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ìdí tó fi gbé ọ̀rọ̀ Mohbad lérí. Ohun tó ṣẹlẹ̀ sí àkọ́bí ọmọ rẹ̀ Festus nílé Naira àti ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti Naira lágọ̀ọ́ ọlọ́pàá l'Àbújá. Ìgbésẹ̀ tó pinnu láti gbé lórí ọ̀rọ̀ very dark man àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó mà ṣe o, àsìkò kì í ṣe àsìkò tó dára fún agbo òṣèré ilẹ̀ wa. Pẹ̀lú bí àwọn òṣèré ilẹ̀ wa méjì ṣe kú lójijì. Èyí ni ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ó ti di woro sí woro báyìí o. Iyabo Ojo ti fún very dark man lésì ọ̀rọ̀ rẹ̀ tó sì tún tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ìdí tó fi gbé ọ̀rọ̀ Mohbad lérí. Ohun tó ṣẹlẹ̀ sí àkọ́bí ọmọ rẹ̀ Festus nílé Naira àti ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti Naira lágọ̀ọ́ ọlọ́pàá l'Àbújá. Ìgbésẹ̀ tó pinnu láti gbé lórí ọ̀rọ̀ very dark man àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Arẹwà òṣèré ilẹ̀ wa tí ọ̀rọ̀ rẹ̀ ń káàkiri orí ayélujára láti bí oṣù mélòó kan sẹ́yìn ni Iyabo Ojo tí àwọn tiẹ̀ tún máa ń pè ní Queen Mother ti jáde o láti fèsì sí oríṣiríṣi ọ̀rọ̀ tó ń lọ káàkiri nípa rẹ̀ lórí ayélujára, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Mohbad àti ìdájọ́ òdodo lórí ohun tó ṣekú pa ọmọkùnrin olórin náà. Láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni ọmọkùnrin kan tó máa ń sọ̀rọ̀ lórí ayélujára tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Martins Vincent Ọ̀sẹ̀ tí àwọn èèyàn mọ̀ sí very dark man àbí VDM jáde tó sì jẹ́ kó di mímọ̀ pé òun àti Iyabo Ojo ṣe ìpàdé ojúkojú ní ìlú Àbújá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbọ́nmi sí omi òdò tó ti wáyé láàrin wọn, tó sì ní òun àti Iyabo Ojo sọ̀rọ̀ gan lórí ohun tó fa wàhálà láàrin wọn, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìdájọ́ òdodo lórí ikú tó pa Mohbad. Bẹ́ẹ̀ lọmọkùnrin yìí ní pẹ̀lú ọ̀rọ̀ tí òun àti Iyabo Ojo sọ yìí, òun rí i pé ìtara abiyamọ ló jẹ́ kí Iyabo Ojo ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣe nígbà náà àti àwọn ọ̀rọ̀ tó sọ jáde látẹnu rẹ̀, àti pé ó ṣeéṣe kí ó jẹ́ pé àwọn kan ló ń lo àǹfààní ìtara Iyabo yìí láti dá rúgúdù sílẹ̀ àti láti já ọmọkùnrin olórin tàkásùfé ilẹ̀ wa ní Afeez Fáṣọlá tí àwọn èèyàn mọ̀ sí Naira bọ́, tí òun àti Iyabo Ojo kò sì mọ̀, bẹ́ẹ̀ ni wọn ò fúnra nígbà náà. Lẹ́yìn náà ló ní òun ti pinnu láti mú ẹnu kúrò lórí ọ̀rọ̀ Iyabo Ojo látàrí ìpàdé tí wọ́n ṣe yìí. Ọmọkùnrin ní ìpàdé náà wáyé lẹ́yìn tí òun ṣe kòǹgẹ́ ibi tí Naira Leri àti àwọn kan ti gbé Iyabo Ojo lọ ságọ̀ọ́ ọlọ́pàá nílùú Àbújá lórí àwọn ẹ̀sùn kan tó jẹ mọ́ píparọ́ ẹ̀sùn ìpànìyàn mọ́ni àti àwọn ẹ̀sùn míì lórí ọ̀rọ̀ ikú Mohbad, ṣùgbọ́n tí wọ́n sì parí gbogbo ọ̀rọ̀ náà ní tùbí-nùbí. Lẹ́yìn tí VDM ṣe eléyìí ni Iyabo Ojo gbé àtẹ̀jáde kan jáde lórí ìkànnì ayélujára rẹ̀ láti ṣàlàyé pé lóòótọ́ ni iléeṣẹ́ ọlọ́pàá pè òun láti Àbújá tí òun sì lọ síbẹ̀ gẹ́gẹ́ bí ará ìlú tó bọ̀wọ̀ fún àwọn agbófinró. Nínú àtẹ̀jáde yìí ni Iyabo Ojo ti ṣàlàyé pé òun kò fìgbà kankan fi ẹ̀sùn ìṣekúpani kan Naira lórí ọ̀rọ̀ Mohbad. Ó ní ohun tí òun sọ̀rọ̀ nípa nígbà náà ni bí wọ́n ṣe fìyà jẹ lọ́nà tí kò tọ́ àti bí wọ́n ṣe fọwọ́ agbára gbá a lójú tó kó ìrẹ̀wẹ̀sì bá ọkàn àti àìlera bá ọpọlọ rẹ̀ kó tó di pé ó jáde láyé. Ó ní ṣùgbọ́n òun kò fìgbà kankan sọ pé ẹnikẹ́ni ló ṣekú pa ọ̀dọ́mọdé olórin yìí. Bẹ́ẹ̀ ló ní lóòótọ́ ni VDM pè fún ìpàdé tí òun sì fún ní àǹfààní láti jókòó tọ ipasẹ̀ àlàáfíà. Lẹ́yìn tí Iyabo Ojo ṣe eléyìí ni VDM jáde tó ní ó ya òun lẹ́nu gidigidi láti rí àtẹ̀jáde tí Iyabo Ojo ṣe yìí lẹ́yìn gbogbo ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ àti atótónu tí àwọn ti ṣe. Ó sì parí ọ̀rọ̀ rẹ̀ pé Ọlọ́run ń wo gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe láyé. Lẹ́yìn èyí ni ọmọkùnrin tún gbé fídíò mìíràn jáde tó sì ní kí Iyabo Ojo sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ l'Àbújá àti pé ó ní àwọn àdéhùn kan tí gbogbo wọn jọ ṣe tí kò tíì múṣẹ. Lẹ́yìn èyí ni ọmọbìnrin kan tó súnmọ́ Naira dáadáa tí orúkọ rẹ̀ ń jẹ́ Sanda Benede jáde lórí ìkànnì ayélujára rẹ̀ tó sì ní níṣe ni Iyabo Ojo ń bẹ Naira nígbà tí wọ́n pàdé l'Àbújá nítorí pé Naira gbé lọ sí àgọ́ ọlọ́pàá látàrí àwọn irọ́ bàǹtàbàǹtà tí Iyabo Ojo ti pamọ́ lórí ọ̀rọ̀ Mohbad. Bẹ́ẹ̀ ló ní òun ní ẹ̀rí gbogbo àwọn ọ̀rọ̀ tí òun sọ yìí lọ́wọ́, ṣùgbọ́n àwọn èèyàn jiyàn gidigidi pé kò jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń dúró kó gbé ẹ̀rí tó lòun ní lọ́wọ́ jáde sórí ayélujára. Wọn a kò tí ì rí ẹ̀rí tó jọ bẹ́ẹ̀ títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Lẹ́yìn náà ni VDM náà tún jáde tó tú àṣírí ẹgbẹ́ WhatsApp kan tí Iyabo Ojo dá sílẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí Mohbad jáde láyé láti rí ìdájọ́ òdodo gbà lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad, tí orúkọ ẹgbẹ́ náà sì ń jẹ́ Concerned Citizen, èyí àwọn ará ìlú tí ọ̀rọ̀ náà ká lára, àti àwọn ẹgbẹ́ mìíràn bẹ́ẹ̀ tó sì dárúkọ àwọn gbajúmọ̀ ilẹ̀ wa bíi Tonto Dike, Jigan Baba Ọjà, Sam Clef àti àwọn òṣìṣẹ́ gbajúmọ̀ olórin tàkásùfé ilẹ̀ wa ní Davido méjì, ìyẹn Aloma DMW àti Dre DMW tó jẹ́ alukoro olórin ilẹ̀ wa yìí, àti bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ẹgbẹ́ amòkùnsìkà yìí, nítorí pé dípò kí wọ́n lu ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ tó lóun fi 20 mílíọ̀nù náírà jágbá yìí wá ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad. Ó ní níṣe ni wọ́n lu ẹgbẹ́ yìí láti yí ojú àti ọkàn àwọn èèyàn kúrò
lórí àwọn ìbéèrè tó ṣe pàtàkì tí àwọn tí wọ́n ti ń bínú sí tẹ́lẹ̀ bíi Naira Marley àti Sam Larry tí wọ́n sì kẹ̀yìn àwọn ará ìlú sí wọn nítorí àwọn èèyàn ti ń rí wọn gẹ́gẹ́ bí ẹni tó fi ìyà jẹ Mohbad títí tó fi kú. Ó ní níṣe ni wọ́n ń lo ẹgbẹ́ WhatsApp yìí láti bani lórúkọ jẹ́, dúkòkò mọ́ni àti láti túbọ̀ da ọ̀rọ̀ Mohbad rú. Àṣírí tí FDM tú yìí sì ti kó bá jìgan bàbá ọjà báyìí nítorí lẹ́yìn tí òṣèré ilẹ̀ wa ìjáde tó sì ní lóòótọ́ ni òun wà nínú ẹgbẹ́ yìí, ṣùgbọ́n ọ̀nà àti rí ìdájọ́ òdodo gbà lórí ikú tó pa Mohbad ni òun wá. Àwọn èèyàn lọ fi ìkànnì TikTok rẹ̀ sùn títí tí iléeṣẹ́ TikTok fi já ìkànnì náà wálẹ̀. Bẹ́ẹ̀ ni ilé ìtura kan tó ń ṣe aṣojú fún fi òpin sí ìbáṣepọ̀ ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà tó wà láàrin wọn lórí ọ̀rọ̀ yìí kan náà. Lẹ́yìn gbogbo eléyìí àti ọ̀pọ̀lọpọ̀ àṣírí míì tí FDM tú, ni FDM fúnra ara rẹ̀ jáde tó sì ní ìdí tí òun fi bẹ̀rẹ̀ ìrìn àjò lórí ìdájọ́ òdodo lórí ohun tó ṣekú pa Mohbad àti ìdí tí òun fi dá ọ̀rọ̀ náà padà, tí òun ṣe ìfọ̀rọ̀wérọ̀ lóríṣiríṣi pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ Mohbad tó fara wọn sílẹ̀ ní láti wẹ Naira Marley àti Sam Larry mọ́ nínú gbogbo rògbòdìyàn tí wọ́n wọ̀ lórí ọ̀rọ̀ Mohbad yìí. Ẹ ló ní lóòótọ́ ni pé Iyabo Ojo bẹ Naira Marley àti Sam Larry nítorí pé kò ní ẹ̀rí kankan lórí gbogbo ẹ̀sùn tó fi kàn wọ́n. Ó ní Naira Marley béèrè lọ́wọ́ Iyabo Ojo pé èwo ló jẹ́ òtítọ́ tó sì ní ẹ̀rí nínú gbogbo ẹ̀sùn tó fi kàn òun. Ó ní Iyabo Ojo kò rí ohunkóhun sọ tàbí rí ẹ̀rí kankan mú jáde yàtọ̀ sí pé ó ń tẹnu mọ́ pé àwọn fídíò tó ń káàkiri orí ayélujára ni òun rí tí ara fi ta òun. Ó ní lẹ́yìn gbogbo atótónu ni àwọn ọlọ́pàá ní kí wọ́n parí ọ̀rọ̀ náà ní tùbínùbí, ṣùgbọ́n òun pe Naira Marley sẹ́yìn tí òun sì sọ fún un pé ọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá sọ yìí kò tẹ́ òun lọ́rùn. Ó ní ṣùgbọ́n Naira Marley dáhùn tó sì fún un lésì pé òun ṣetán láti fi ìjà fọlọ́run jà, tí òun sì wá sọ fún Naira Marley pé kó ní kí Iyabo Ojo jáde kó sì tọrọ àforíjì lójú gbogbo ènìyàn lórí ìkànnì rẹ̀, tí Naira Marley náà sì sọ eléyìí fún àwọn ọlọ́pàá. Ó ní Iyabo Ojo gbà láti ṣe bẹ́ẹ̀ lójú àwọn ọlọ́pàá, ṣùgbọ́n ó kọ̀ láti mú ìlérí rẹ̀ ṣẹ lẹ́yìn táwọn kúrò níbẹ̀ tán. Ní dípò kó ṣe eléyìí, níṣe ló ń gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti tún orúkọ ara rẹ̀ ṣe. FDM ní ìdí nìyí tí òun fi tú àṣírí ẹgbẹ́ WhatsApp náà jáde pé bóyá Iyabo Ojo máa ṣe ohun tó yẹ kó ṣe. Àwọn ọ̀rọ̀ yìí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ni FDM ṣe lálàyé nínú fídíò tó gbé jáde yìí. Gbọ́n ó jọ pé ní kété tí Iyabo Ojo rí fídíò ọmọkùnrin yìí ni òun náà jáde sórí ìkànnì ayélujára rẹ̀ tó sì tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà nínú láìfù kan tí arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa ìṣe. Ó ní òun mọ ìdí tí ọmọkùnrin fi jáde tó sì ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí. Òun mọ̀ pé níṣe ló jáde láti lo ètekéte rẹ̀ fún àwọn èèyàn bó ti máa ń ṣe. Nígbà tó gbọ́ pé òun ti kọ ìwé ẹ̀sùn ránṣẹ́ sí àwọn ọlọ́pàá nípa Naira Marley, Iyabo Ojo ní obìnrin ọlọ́gbọ́n ni òun. Ó lóun mọ̀gbà tó yẹ kóun jà, ìgbà tó yẹ kí òun dákẹ́ kí òun tẹ́tí bẹ́lẹ̀ jẹ́, òun sì mọ̀gbà tó yẹ kí òun sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni òun kì í ṣe onírọ́ ẹlẹ́nu méjì bíi Very Dark Man. Ó lóun kì í ṣe létekéte, onírọ́ àti ọlọ́gbọ́n ẹ̀wẹ́ bíi tiẹ̀. Òṣèrébìnrin fẹ̀sùn kan Very Dark Man pé ó máa ń yí àwọn ọ̀rọ̀ padà pẹ̀lú ètekéte àti ọgbọ́n ẹ̀wẹ́ láti já òun bọ́. Ó ní ṣùgbọ́n òun kò lè wálẹ̀ láéláé nítorí ẹni tí Ọlọ́run ti gbéga lòun. Bẹ́ẹ̀ ló ní ọmọkùnrin wà lára àwọn tó kéde pé kán dẹ́yẹ sí orin Naira Marley àti àwọn èèyàn rẹ̀, ṣùgbọ́n lójijì ló pàlọ́ ẹnu dà. Ó ní ẹ̀gbẹ́ ẹnu rẹ̀ méjèèjì ló fi máa ń sọ̀rọ̀. Fún ìdí èyí kò yẹ kí àwọn èèyàn máa pàtàkì ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa yìí ń sọ̀rọ̀ lórí ìdí tó fi dìde sọ̀rọ̀ ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ikú tó pa ọmọkùnrin olórin ilẹ̀ wa yìí, ó ní òun wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀, ṣùgbọ́n bí wọ́n ṣe sin ọmọkùnrin yìí ló kọ́kọ́ jẹ́ ọgbẹ́ ọkàn fún òun, pàápàá jùlọ bí wọ́n ṣe ní láti ṣe ọrùn rẹ̀ sínú pósí. Ní lẹ́yìn náà ni òun wá rí fídíò Naira Marley níbi tó ti ń jó lórí ìkànnì Snapchat rẹ̀. Nígbà náà fídíò oríṣiríṣi ti ń káàkiri orí ayélujára táwọn èèyàn sì ti ń nàka sí i. Iyabo ní eléyìí ló bí òun nínú gidigidi pé kò yẹ kó jẹ́ àsìkò náà ni yóò máa jó. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ọmọkùnrin náà ti kúrò lọ́dọ̀ rẹ̀, sáà ti fìgbà kan jẹ́ ọmọ lábẹ́ rẹ̀ rí kó tó di pé ó jáde láyé. Ó ní lẹ́yìn náà lòun tún wá rí fídíò kan tí Sam Larry ṣe tó ti ní òkú kì í bá láàyè wíjọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò míì bí wọ́n ti fìyà jẹ ọ̀dọ́mọkùnrin olórin yìí ó sì ń káàkiri orí ayélujára nígbà náà. Iyabo ní nígbà tí òun wá rí fídíò ibi tí Sam Larry ti wá Mohbad lọ síbi tí òun àti Zlatan ti ń ṣe fídíò tí Sam Larry àti àwọn tó kó lẹ́yìn ní eléyìí kò lè kúrò níbí, eléyìí kò ní lọ ibì kankan. Ó ní nígbà náà ni òun wá wò pé àṣé lóòótọ́ ni wọ́n fìyà jẹ ọmọ yìí tó báyìí. Iyabo tẹ̀síwájú pé gẹ́gẹ́ bí ará ìlú tí ọ̀rọ̀ náà ká lára àti abiyamọ tí òun jẹ́, ó ní eléyìí ló jẹ́ kí òun dìde sí ọ̀rọ̀ náà àti pé ọmọkùnrin ti kọ̀wé sí àwọn ọlọ́pàá ṣáájú pé àwọn yìí kan náà ń fi ìyà jẹ òun tí wọ́n sì ń fi ọwọ́ agbára gbá òun lójú. Bẹ́ẹ̀ ló ti ké gbàjarè jáde lórí ìfi agbára jẹni níyà tí kò sẹ́ni tó kọbi ara sí i. Ó ní èyí ló mú òun dìde pé ìyà yìí kò gbọdọ̀ jẹ ọmọ yìí gbé. Ó ní yàtọ̀ sí eléyìí, ọmọkùnrin yìí ti ké gbàjarè síta nígbà tó wà láyé pé wọ́n kọ̀ láti san àwọn owó tó jẹ́ ẹ̀tọ́ òun fún òun. Iyabo ní gbogbo eléyìí ni òun fẹ́ kí ìjọba dá sí kí wọ́n sì lè gba ẹ̀tọ́ rẹ̀ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ó ní ọmọkùnrin yìí ti kú lóòótọ́, ṣùgbọ́n ó ní bàbá, ó ní ìyá, ó níyàwó àti ọmọ, kò sì yẹ kí ẹnikẹ́ni jẹ ẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀. Nígbà tí Iyabo Ojo ń sọ̀rọ̀ lórí ìpàdé rẹ̀ pẹ̀lú Naira Marley àti Sam Larry lọ́dọ̀ ẹ̀ka
ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń mójútó ìwọ̀n ọ̀daràn lórí ayélujára ìyẹn NPFNCCC ó ní lóòótọ́ ni wọ́n ránṣẹ́ pé òun tí òun sì lọ gẹ́gẹ́ bí ará ìlú tó bọ̀wọ̀ fún òfin àti agbófinró pé ìgbà tí òun sì débẹ̀ wọ́n fi ẹ̀sùn kan òun pé òun fẹ̀sùn ìṣekúpani kan Naira Marley àti Sam Larry bẹ́ẹ̀ lòun fèsì pé òun kò fìgbà kan sọ pé ẹnìkankan ló pa ọmọkùnrin olórin náà ó ní wọ́n wá gbé fídíò ìṣẹ́jú àáyá mẹ́wàá kan jáde níbi tí òun ti sọ pé Naira Marley ò lè pa wọn lọ́mọ gbé. Iyabo Ojo ní òun ṣàlàyé pé ọmọ Yorùbá ni òun ó ní Yorùbá tí òun sì sọ túmọ̀ sí pé ó pa ọmọ náà sáyé ó pa ètò ìṣúná owó rẹ̀ ó pa àlàáfíà ọpọlọ rẹ̀ kó tó di pé ọmọ náà padà jáde láyé. Ó ní lẹ́yìn gbogbo atótónu ni wọ́n wá ní kí òun bẹ̀ kí ọ̀rọ̀ náà lè tán nílẹ̀ kí wọ́n sì parí rẹ̀ ní tùbínùbí kó má di pé ọ̀rọ̀ náà ń délé ẹjọ́. Iyabo Ojo ní ṣùgbọ́n òun dúró lórí ẹsẹ̀ òun pé òun kò fìgbà kankan fi ẹ̀sùn ìṣekúpani kàn bẹ́ẹ̀ lòun ò sọ pé òun ló pa ọmọkùnrin olórin tó ń bá a ṣiṣẹ́ tẹ́lẹ̀ yìí. Ó lóun ṣàlàyé fún wọn pé láti ọ̀dọ̀ òun ni àforíjì ti máa wá sì lè tó ìgbà díẹ̀ kí eléyìí tó ṣẹlẹ̀ ṣùgbọ́n tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí níṣe là ń fi tòsí fa mọ́ra. Iyabo Ojo ní òun sọ fún wọn pé òun sì lè bá a lo orin rẹ̀ nínú fídíò tí òun bá ṣe lẹ́yìn tí àwọn èèyàn bá ti tẹ́wọ́ gbà á padà. Nígbà tí òṣèrébìnrin ń ṣàlàyé lórí ohun tó ṣẹlẹ̀ láàrin àkọ́bí ọmọ rẹ̀ àti Naira Marley àti bí wọ́n ṣe fi oògùn olóró sínú oúnjẹ rẹ̀, Iyabo Ojo ní ohun tó yẹ kí abiyamọ ṣe lòun ṣe. Ó ní ọmọkùnrin tí òun ràn lọ́wọ́ lára àwọn tó wà lọ́dọ̀ Naira Marley tí àwọn oògùn olóró tán máa ń mu ti fẹ́ sọ ọ́ di alárùn ọpọlọ nígbà náà ni. DJ Splash ló tú àṣírí fún òun pé ọmọ òun ọkùnrin Festus Ojo ti tẹ̀lé máníjà Mohbad lọ sí ilé Naira Marley rí tí wọ́n sì fi oògùn olóró sínú oúnjẹ fún un. Ó ní DJ Splash ní kì í ṣe pé wọ́n ṣe eléyìí láti ṣèkà fún Festus ṣùgbọ́n bí wọ́n ṣe máa ń ṣe nílé Naira Marley nìyẹn. Ó ní gbogbo oúnjẹ àti mímu ni wọ́n máa ń fi oògùn olóró sí. Bẹ́ẹ̀ ni ìyá DJ Splash àti ìyá Mohbad náà sì ti jẹ́rìí sí pé ọmọ àwọn ti kìlọ̀ fún àwọn pé kí wọ́n má jẹun tàbí mu ohunkóhun nílé Naira Marley tí Wùmí náà sì ti jẹ́rìí sí ọ̀rọ̀ yìí. Ó tẹ̀síwájú pé DJ Splash yìí ní òun lòun ran Festus lọ́wọ́ tí òun kò jẹ́ kí àwọn èèyàn ya fídíò rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe bí alágànná tóun sì mú lọ sílé ìwẹ̀ láti gbìyànjú bó ṣe máa bí gbogbo ohun tó jẹ. Ní DJ Splash ṣàlàyé pé lẹ́yìn tí àwọn ṣe eléyìí tán ni òun mú lọ sínú mọ́tò pẹ̀lú ìkìlọ̀ pé kó má dánrú rẹ̀ wò mọ́ tó bá ti wá sílé Naira Marley. Iyabo ní nígbà tí wọ́n béèrè lọ́wọ́ òun pé kí ló dé tí òun kò pe Naira Marley lẹ́jọ́ lórí ọ̀rọ̀ yìí ó ní òun fèsì pé àwọn ọmọ òun ló ní kí òun má ṣe bẹ́ẹ̀. Nígbà tó ń fún Very Dark Man lésì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ WhatsApp, Iyabo Ojo ní lóòótọ́ ni ẹgbẹ́ WhatsApp náà wà. Ó ní ṣùgbọ́n bí àwọn ṣe máa rí ìdájọ́ òdodo gbà lórí ọ̀rọ̀ Mohbad táwọn máa gba ẹ̀tọ́ rẹ̀ ni àwọn wá nínú ẹgbẹ́ náà. Ó ní kò sí ẹnìkan tàbí ìgbà kankan táwọn èèyàn kan jókòó láti gbìmọ̀ láti kó bá ẹnikẹ́ni nínú ẹgbẹ́ yìí. Bẹ́ẹ̀ ló ní látàrí bí wọ́n ṣe wú òkú rẹ̀ jáde ní ilé ẹjọ́ fi ṣèwádìí tí wọ́n sì fi dá Naira Marley láre lórí ẹjọ́ yìí àti pé àwọn kò fìgbà kan sọ pé Naira Marley ló pa á. Ṣùgbọ́n ohun tó dájú tó sì hàn gbangba ni pé wọ́n fi agbára jẹ níyà tí àwọn kò sì fẹ́ kí ìyà náà jẹ́ gbé. Àti pé kí àwọn rí ẹ̀tọ́ Mohbad gbà lọ́wọ́ Naira Marley wà lára ìdájọ́ òdodo tí àwọn ń lépa. Iyabo Ojo sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun kò lè gbé ìtàkùrọ̀sọ àwọn ẹlòmíì jáde lórí ayélujára nítorí pé ó lòdì sófin àti pé ìwà ọ̀daràn ni. Ó ní ṣùgbọ́n tí ìjọba bá béèrè fún òun sì ní àwọn èèyàn tó wà nínú ẹgbẹ́ náà tí wọ́n lè fún àwọn agbófinró ní ìtàkùrọ̀sọ yìí nítorí pé òun ti fi ẹgbẹ́ náà sílẹ̀ láti ìgbà tí Sam Clef àti Dre tó jẹ́ alukoro Davido ti ń bá ara wọn jà lórí ọ̀rọ̀ Davido àti pé òun pinnu láti jáwọ́ nínú ọ̀rọ̀ Mohbad torí pé wàhálà ti pọ̀jù lórí ọ̀rọ̀ náà tí kò sì jẹ́ kí wọ́n kọjú sí ìdájọ́ òdodo tí wọ́n ń lépa. Ó ní ọ̀tọ̀ ni wàhálà DNA láti rí i pé Mohbad ni bàbá Liam, ọ̀tọ̀ lọ̀rọ̀ kámẹ́rà àsòfófó CCTV. Ó ní gbogbo wàhálà yìí lọ́tùn lósì ló jẹ́ kóun pinnu láti fi ẹgbẹ́ náà sílẹ̀. Òṣèré yìí ní òun máa fi Very Dark Man jófin nítorí pé òun máa pè lẹ́jọ́. Ó ní ó gbúdọ̀ wá ṣe àfihàn ẹ̀rí ibi tí wọ́n ti fipá bá ọmọ òun ní àjọṣepọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ nínú fídíò rẹ̀ kan tó ṣe. Iyabo Ojo ní báwo ni wọ́n ṣe máa fipá bá ọmọ tòun lò pọ̀ tí òun sì máa dákẹ́. Òṣèré yìí ní eléyìí kò lè ṣẹlẹ̀ sí òun láéláé ní òun tí òun máa ń gbèjà ọmọ lọ́mọ ámbèlè tàṣe ọmọ tòun. Bẹ́ẹ̀ ló tún ní òun máa pe Very Dark Man lẹ́jọ́ lórí bó ṣe sọ pé òun san mílíọ̀nù ogún náírà láti já ẹgbẹ́ WhatsApp àwọn gbà tó sì lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ló máa mú ẹ̀rí owó tó san jáde ó sì máa mú ẹni tó bá já ẹgbẹ́ náà gbà jáde. Bẹ́ẹ̀ ló máa ṣàlàyé ìdí tó fi já ẹgbẹ́ náà gbà àti ẹ̀tọ́ tó ní láti ṣe eléyìí. Ó sì tún gbé jáde sórí ayélujára láì ṣe agbófinró. Àwọn àlàyé yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni òṣèrébìnrin ṣe nínú láìfù kan tó ṣe lọ́jọ́ 3 oṣù kẹjọ ọdún tá a wà yìí.
tí àwọn ọ̀rọ̀ tí òṣèré yìí sọ sì ti ń dá rògbòdìyàn kalẹ̀ lóríṣiríṣi bí àwọn tí Very Dark Man ṣe ń bu tí wọ́n ń takò làwọn tí ẹ̀ ń gbè lẹ́yìn ẹ̀ tí wọ́n ń takò Very Dark Man lórí ayélujára. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò tí ì sẹ́ni tó mọ ibi tí ọ̀rọ̀ náà máa já sí. Ó máa ṣe o, àsìkò yìí kì í ṣe àsìkò tó dára rárá fún agbo òṣèré ilẹ̀ wa, pàápàá jùlọ fún òṣèré ilẹ̀ wa Ọdúnládé Adékọ́lá pẹ̀lú bó ṣe pàdánù bàbá rẹ̀ ní ọjọ́ 26 oṣù kejì ọdún tá a wà yìí. Bó ṣe wà nínú ọ̀fọ̀ ti bàbá rẹ̀ yìí táwọn èèyàn ń wọlé kí lọ́tùn lósì ló tún pàdánù ọ̀kan lára àwọn òṣèré tó kọ́ṣẹ́ lábẹ́ rẹ̀ lójijì. Ibi a ṣe ń sọ yìí kàyéfì ńlá ni ikú ọmọbìnrin tó ṣẹ̀ṣẹ̀ ń di olórúkọ lágbo òṣèré ni Ọmọ́tọ́lá Ọdúnsì tí àwọn tiẹ̀ máa ń pè ní Ọmọ́tọ́lá the actor. Nítorí lójijì láìsàìsàn ni àwọn èèyàn gbọ́ ikú òṣèrébìnrin yìí. Òṣèré ilẹ̀ wa Abíọ́lá Adébáyọ̀ ló kọ́kọ́ gbé àwòrán ọmọbìnrin jáde sórí ìkànnì ayélujára rẹ̀ láti kéde ìṣẹ̀lẹ̀ burúkú tó bani lọ́kàn jẹ́ yìí. Níṣẹ́ làwọn èèyàn tó kọ́kọ́ rí ń jiyàn pé kò gbúdọ̀ jẹ́ òṣèré tó ń ṣiṣẹ́ takuntakun láti gòkè àgbà yìí. Ṣùgbọ́n àwọn tó súnmọ́ tó sì mọ̀ pé ó ti kú ni wọ́n padà ń dáhùn pé òun náà ni ikú ti pojú rẹ̀ dé lójijì. Ibi àṣẹ ń sọ̀rọ̀ yìí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ò tí ì kéde ohun tó ṣekú pa ọmọbìnrin náà. Kódà ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé àwọn ò gbọ́ pé òṣèré yìí ṣàìsàn bó tilẹ̀ wù kó kéré mọ́. Bó tilẹ̀ jẹ́ pé Ọmọ́tọ́lá ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ lágbo òṣèré ni ṣùgbọ́n látìgbà tó ti wà ní iléèwé gíga fásitì ló ti ń ṣeré orí ìtàgé nítorí pé ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré kan tí Lateef Adédìméjì dá sílẹ̀ nílé ìwé wọn nígbà náà ìyẹn Ọlábísí Ọ̀nàbánjọ yunifásitì. Bẹ́ẹ̀ ló sì ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré. Èyí tó ṣe láìpẹ́ yìí ni wọ́n pè ní Àmúnátà. Ọmọ iṣẹ́ Ọdúnládé Adékọ́lá ni ọmọbìnrin yìí. Ọ̀dọ̀ òṣèré ilẹ̀ wa tó ga dáadáa yìí sì ló ti bẹ̀rẹ̀ eré. Bẹ́ẹ̀ ni òun ló ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe lágbo òṣèré. Ọ̀pọ̀ ènìyàn ló ń gbóríyìn fún òṣèré ilẹ̀ wa tó jáde láyé yìí fún ipa tó kó nínú fíìmù tó ṣẹ̀ṣẹ̀ ṣe láìpẹ́ yìí tí àkọ́lé rẹ̀ ń jẹ́ Àmúnátà yìí tí wọ́n ní tọkàntara ló fi ṣiṣẹ́ náà. Bẹ́ẹ̀ ló ti kópa nínú àwọn eré bíi Lísàbí, The Lion, Ẹni Ọlọ́run dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Ọ̀rẹ́dọlá Nursery and Primary School tó fìkàlẹ̀ sílùú Ìjẹ̀bú-Òde ni òṣèré yìí ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ̀ tó sì lọ sí Our Ladies of Apostle Secondary School tó wà ní ìlú Ìjẹ̀bú-Òde kan náà kó tó wá di pé ó lọ sí Ọlábísí Ọ̀nàbánjọ yunifásitì níbi tó ti kẹ́kọ̀ọ́ gboyè nípa àwọn kòkòrò àìfojúrí ìyẹn microbiology. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ àti òṣèré ẹgbẹ́ rẹ̀ ni wọ́n sì ti ń ṣe ìdárò ọmọbìnrin yìí tí Bíọ́lá Adébáyọ̀ jẹ́ ìkan nínú wọn. Bákan náà ni Ọdúnládé Adékọ́lá ń ṣe ìdárò ikú arẹwà òṣèré yìí tó sì ti lọ sí ilé wọn láti bá wọn kẹ́dùn ikú ọmọbìnrin yìí tó sì gbàdúrà fún wọn pé kí Ọlọ́run kó tù wọ́n nínú. Nínú ọ̀sẹ̀ tó lọ yìí kan náà ní àgbà òṣèré ilẹ̀ wa Kúnlé Afọ́d kéde ikú òṣèré míì lórí ìkànnì ayélujára rẹ̀. Kúnlé Afọ́d jáde lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún 2025 láti kéde pé ọ̀rẹ́ àti òṣèré ẹgbẹ́ rẹ̀ Ọdúnayọ̀ Olúfẹ́mi táwọn èèyàn mọ̀ sí Ọlọ́tọ̀ jáde láyé lójijì tí ikú rẹ̀ àti ọ̀nà tó gbà jáde láyé sì jẹ́ kàyéfì ńlá fún gbogbo èèyàn. Kúnlé Afọ́d gbé fọ́tò Ọlọ́tọ̀ jáde tó sì kọ sábẹ́ rẹ̀ pé Ọdúnayọ̀ Olúfẹ́mi Ọlọ́tọ̀, ó ṣòro fún mi láti gbàgbọ́ pé ò sí pẹ̀lú wa mọ́. Ìròyìn ikú rẹ̀ wá gẹ́gẹ́ bí kàyéfì ńlá fún mi. Ó lọ sílé ìjọsìn tó sì sọ fún wọn pé ara rẹ̀ ń ṣe ẹ́ bákan bákan. Bẹ́ẹ̀ ló tún lọ sílé ìwòsàn tó wà ní ìdojúkọ ilé ìjọsìn rẹ̀ tó sì jókòó láti ṣe àlàyé bó ti ń ṣe ẹ́ fún wọn. Ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ níṣe ló gbẹ́mìí mì lójú ẹsẹ̀. Ilé ayé tá a wà yìí asán lórí asán ìmúlẹ̀mófo. Sùn orí ọ̀rẹ́ mi, ó ti parí ìrìn àjò rẹ̀. Báyìí ni Kúnlé Afọ́d ṣe kéde ikú òṣèré yìí tí àwọn èèyàn sì ti ń bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn kí Ọlọ́run dẹlẹ̀ fún àwọn òṣèré ilẹ̀ wa tó ti jáde láyé yìí ó sì tu àwọn mọ̀lẹ́bí wọn nínú.